Ẹ káàbọ̀ padà sórí YouTube channel wa, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn odi lọ́nà ọjà. A kí yín pé ẹ kú déédéé ìwòyí ní gbogbo ibi tí ẹ ti ń wò wá lórílẹ̀‐èdè àgbáláyé. Ojú tó ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni èyí tí tó ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Lónìí sinimá èyí tí a fẹ́ gbéyẹ̀wò ní apẹ́ àkọlé rẹ̀ ní àlàyé ọkàn apá kejì. Fún gbogbo ẹ̀yin tí ò tí wo sinimá àlàyé ọkàn apá kìíní, ẹ lọ wò lórí Odunlade Adekola film production, ibẹ̀ ni ẹ ti lè rí wò. Fáfàní gbogbo ẹ̀yin tí ẹ ti wò, ǹjẹ́ ó nẹ́tọ̀ fún apá kejì tàbí kò nẹ́tọ̀? Kí ni ẹ lérò pé ó lè ṣẹlẹ̀ nínú apá kejì sinimá yìí? Ó ti ń tà wàràwàrà, bẹ́ẹ̀ ni àwọn èèyàn sì ti ń wò lórí Odunlade Adekola films production, ibẹ̀ ni ẹ ti lè rí wò, ibẹ̀ nìkan náà lẹ ti lè rí wò. Títí ọjọ́ mìíràn, ọjọ́ rẹ̀ ire lójú owó rí. Ó dàbọ̀, ó tún dìgbà mìíràn, ire o.